Ó jọ gàtè, kò jọ gàtè. Yorùbá nation ṣe bí eré, ó kéde ara rẹ̀. Yorùbá nation rèé o, ó dúró nàtán. Yorùbá nation, ó dúró gédégbé, gédégbé làwa wà. Ó dúró gbáǹkéké, ó dúró gbáǹkọ́gbì bí ọ̀pá ọ̀ranyàn káàkiri nílẹ̀ Amẹ́ríkà. Ìlú tí a tẹ̀dó sí orókè Oòduà, onílẹ̀ Yorùbá kò lè farasin. Yorùbá nation ti dúró nàtán fáyé rí ní USA. Ló bá tán, ẹgbẹ́ ìlànà Oòduà lábẹ́ olùdarí ọ̀jọ̀gbọ́n àgbà Bánjí Akíntóyè ẹ̀ka ti USA lábẹ́ ìṣàkóso Barrister Adékúnjọ ń ló gbé akéde Yorùbá nation yìí kalẹ̀ kàǹkà. Àgbájọ ọwọ́ là fi sọ̀yà o, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí, kárìn kápọ̀ yíyẹni. Gbogbo ọmọ Oòduà nílẹ̀ Amẹ́ríkà àti lágbàáyé ńlá pè láti darapọ̀ mẹ́gbẹ́ wa yìí ní www.ilanausa.org tàbí kí ẹ pè wá sí 202-210-3251. Yorùbá nation kéde ara rẹ̀ fáyé rí, ojú tẹlẹ́gàn. Yorùbá nation is calling. Sons and daughters of Yoruba land and citizens of the world, behold, the Yoruba nation has come to stay. The billboard is magnificent. It is beautiful. It is second to none. It is historic. Sons and daughters of Oòduà land, this is a clarion call for you to be part of history. Make haste and join ILANA OMO OODUA USA at www.illanausa.org. Today, as tomorrow may be too late, Yoruba nation is second to none. Call us today at 202-210-3251. Yoruba nation, Ògo Adúláwọ̀.